Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ̀nyín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Aṣòfin àná láti gbùngbùn àárín ìpínlẹ̀ Kaduna Shehu Sani ti bu ẹnu àtẹ́ lu Kẹ́mi Badmus, ẹni tí ó fi orílẹ̀-èdè United Kingdom ṣe ibùgbé tí ó sì tún wà nínú ẹgbẹ́ òṣèlú United Kingdom Conservative Party leader, lórí ọ̀rọ̀ wípé ó fẹ́ gba ìwé ọmọ onílùú ti orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ọmọ rẹ̀. Nínú èsì tí Sani sọ jáde síta ní ọjọ́ Ajé ni ó ti wí pé kó fi orílẹ̀-èdè yìí lọ́rùn sílẹ̀, kó má ṣe yọ ọ́ lẹ́nu mọ́ nípa gbígba ìwé ọmọ onílùú Nigerian citizenship fún àwọn ọmọ rẹ̀. Aṣòfin àná tẹ́lẹ̀ rí náà wá gbà á lọ́rọ̀ wípé kí ó máa gbádùn orílẹ̀-èdè tí ó yàn láàyò gẹ́gẹ́ bí ilé rẹ̀, kí ó sì tún fi orílẹ̀-èdè yìí lọ́rùn sílẹ̀. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni ìdí tí Kẹ́mi ṣe ń da orílẹ̀-èdè yìí láàmú gan-an, bí ó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti bí i fún àwọn òbí rẹ̀ tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí. Orúkọ rẹ̀ gan-an ni Olúkẹ́mi Adégòkè, tí ó tún wá ń jẹ́ Kẹ́mi Badmus báyìí. Ó dàgbà ní ìpínlẹ̀ Èkó kí ó tó di pé ó padà sí orílẹ̀-èdè Britain ní ọmọ ọdún 16 years. Lẹ́yìn ìgbà náà ni ó wá fẹ́ Hamish Badmus, tí ó jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Scottish. Níbẹ̀ ni ó ti rí orúkọ rẹ̀ náà tí ó ń jẹ́ gẹ́gẹ́ bí Badmus, tí òun àti ọkọ rẹ̀ náà sì bí ọmọ 3. Òun kan náà ni ó ti kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu orílẹ̀-èdè yìí, tí ó sì tún kọ̀ ọ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè rẹ̀. Òun kan náà ló tún wá fẹ́ gba ìwé ọmọ onílùú fún àwọn ọmọ rẹ̀. Nítorí ìdí èyí ni Shehu Sani ṣe fọ̀rọ̀ gbá lórí pé kí ó má fọwọ́ mú orílẹ̀-èdè tí ó pè ní orílẹ̀-èdè rẹ̀, kí ó sì fi orílẹ̀-èdè yìí sílẹ̀. Kẹ́mi náà tún sọ pé kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí má ṣe hùwà bí ẹni tí kò làjú, tí kò sì tún ríta rárá, nítorí pé tí a bá wá sí orílẹ̀-èdè United Kingdom fún àkókò díẹ̀ tàbí kí a wá fún ìsinmi, kí a tó parí ìsinmi wa náà ni a ó rí dájú wípé a gba ìwé ọmọ onílùú kí a tó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó já sí pé ìrọ̀rùn ló bá dé fún wa láti gba ìwé ọmọ onílùú ní ilẹ̀ United Kingdom, tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ òṣèlú African Action Congress (AAC) nínú ètò ìdìbò ọdún 2023, Omoyele Sowore àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mìíràn ni wọ́n ṣáájú nínú ìwọ́de ti òṣìṣẹ́ ọlọ́pàá tí ó ti fẹ̀yìntì ní ìlú Àbújá. Ìfẹ̀hónúhàn náà dá lórí ètò ṣíṣe ìtọ́jú ara wọn àti ètò ìlànà tí ó wà fún àwọn ẹni tí ó ti fẹ̀yìntì ti àwọn òṣìṣẹ́ ọlọ́pàá, èyí tí ó kéré tí ó sì tún burú jọjọ. Níbi ìwọ́de náà ni wọ́n ti sọ̀rọ̀ wípé kí ìjọba san owó tí ó nítumọ̀ àti ètò ìlànà fún àwọn tí ó ti fẹ̀yìntì náà gbọ́dọ̀ jọjú. Lórí ìwé ńlá tí àwọn ẹgbẹ́ náà gbé lọ́wọ́ ni wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ sórí rẹ̀, èyí tí ó sọ ohun tí àwọn ọlọ́pàá tí ó ti fẹ̀yìntì àti àwọn tí ó sì wà lẹ́nu iṣẹ́ ń fẹ́. Àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ sínú ìwé ńlá tí wọ́n gbé lọ́wọ́ káàkiri nínú ìwọ́de náà ni pé ìwọ́de àwọn ọlọ́pàá dá lórí owó oṣù tó dára, decent salary, fífi òpin sí mímú ọlọ́pàá lẹ́rú, end police slavery, owó ìfẹ̀yìntì fún àwọn ọlọ́pàá, pension for police officers, àti ìyẹ́sí àwọn tí wọ́n wà nínú aṣọ àwọn elétò ààbò, dignity for those in uniform. Sowore wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òṣìṣẹ́ ọlọ́pàá kọ̀ọ̀kan kò gbọdọ̀ gba owó oṣù tí ó kéré sí ìlàjì mílíọ̀nù kan náírà (500,000 naira), èyí tí ó jẹ́ ọ̀ọ́dúnrún owó ilẹ̀ òkèèrè $300 lóṣooṣù, tí ó sì tún jẹ́ wípé owó yìí kò tó nǹkan kan rárá. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ti tó gẹ́, nítorí pé àwọn ń ṣe ìwọ́de náà láti fi sọ̀rọ̀ lórí ètò ìlànà fún àwọn òṣìṣẹ́ tí ó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́, àwọn tí ó ti fẹ̀yìntì àti àwọn ẹbí wọn.
Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé báwo ni ènìyàn ṣe lè ṣiṣẹ́ sin orílẹ̀-èdè rẹ̀ fún odidi ọdún 35 years kí ó wá lọ sílé rẹ̀ pẹ̀lú owó tí ó jẹ́ mílíọ̀nù 2 náírà (2 million naira). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ààrẹ Bọ́lá Tinubu lánàá òde yìí ni ó ṣe ìrántí ọ̀rọ̀ tí Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Land, Ọba Síkírù Adétọ̀nà, ẹni tí ó ti lọ bá àwọn baba ńlá rẹ̀ ní ọjọ́ 13 oṣù keje, sọ àsọtẹ́lẹ̀ bí òun ṣe jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2023 àti pé òun yóò tún jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2027. Ààrẹ sọ ọ̀rọ̀ yìí jáde ní ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ó ń sọ̀rọ̀ nípa ìgbé ayé àti àkókò ọba tí ó dolóògbé náà nínú ayẹyẹ ọjọ́ 8 fìdáù rẹ̀ ní pápá ìṣeré Dípọ̀ Dínà. Níbẹ̀ náà ni àwọn oríṣiríṣi èèkàn jàǹkàn-jàǹkàn náà ti sọ̀rọ̀ ìkẹyìn nípa rẹ̀. Nígbà tí ààrẹ dé ibi tí wọ́n tẹ́ olóògbé náà sí ni ó ti bá àwọn ẹbí ọba tí ó papòdà náà ṣèpàdé, nígbà tí àwọn ènìyàn sì tún ń ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn. Ààrẹ tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ṣíṣe àpèjúwe Ọba Adétọ̀nà gẹ́gẹ́ bí olóòótọ́ àti ènìyàn rere, ẹni tí ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ lépa òtítọ́ àti ìdájọ́ rere. Ó tún wá wípé òní yìí ni ó sàmì ọjọ́ ńlá tí ó lágbára nínú ìtàn orílẹ̀-èdè yìí, ní pàtó ìtàn ìran Yorùbá, nítorí pé kò sí ibikíbi tí a ti lè rí ìtumọ̀ tí ó péye fún àṣà ilẹ̀ wa, àti pé bí ènìyàn bá túbọ̀ tẹ̀síwájú pẹ̀lú Àwùjalẹ̀, irú ẹni náà yóò kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Ààrẹ tún wá ké ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé òun fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alágbára lórí wípé bí òun ṣe dúró níwájú gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí, èròǹgbà wọn kò bá má di kíkún tí ó bá jẹ́ wípé òun kùnà nínú ètò ìdìbò ti ọdún 2023, ṣùgbọ́n òun jáwé olúborí nítorí àtìlẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti àdúrà Ọba Àwùjalẹ̀. Ààrẹ Tinubu sọ púpọ̀ lórí ọ̀rọ̀ Adétọ̀nà ti Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Land. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ tí ó ń rí sí ètò àwọn akẹ́kọ̀ọ́ oníwèé mẹ́wàá West African Examination Council (WAEC) ti sọ síta gbangba ayé wípé gbogbo ètò ti tò láti gbé èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ oníwèé mẹ́wàá jáde ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025 tàbí ṣáájú ọjọ́ náà. Àwọn àjọ náà ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ náà wípé ètò máàkìn lórí ìdánwò náà ṣẹ̀ṣẹ̀ parí ni, ṣùgbọ́n àwọn yóò rí dájú pé àwọn gbé èsì rẹ̀ jáde ní ọjọ́ tí àwọn dá náà. Olórí iléeṣẹ́ àjọ WAEC ní orílẹ̀-èdè yìí, Dókítà Amos Dangote, ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ Ìsinmi nínú àtẹ̀jáde àkọsílẹ̀ tí ó gbé síta fún àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó láti ọ̀dọ̀ olórí ẹ̀ka ti ọ̀rọ̀ ará ìlú Head of Public Affairs Unit ti iléeṣẹ́ àjọ WAEC, Ìyáàfin Mọ́yọ̀sọ́lá Adéṣínà. Àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí ló ṣíọ láti fi lè paná ìròyìn àhesọ tí ó ń jà káàkiri orílẹ̀-èdè yìí lórí ẹ̀rọ ayélujára wípé WAEC ti wọ́gi lé gbogbo ìwé ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe nígbà tí wọ́n ń ṣe ìdánwò náà lọ́wọ́lọ́wọ́. Àwọn àjọ náà wá fèsì sí ọ̀rọ̀ àhesọ náà, èyí tí àwọn akọ̀ròyìn gbé síta ní ọjọ́ Àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 19 oṣù keje ọdún 2025 July 19, tí wọ́n ṣàlàyé wípé ó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára wípé àjọ WAEC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ lápapọ̀ Federal Ministry of Education ti fagilé ìwé ìdánwò náà nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ jíwèé wò. Ìwé ìdánwò náà tún lu síta tí àwọn akẹ́kọ̀ọ́ sì tún ń lo àwọn ohun èlò ìdánwò èyí tí kò bá òfin ìlànà ìdánwò mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àjọ WAEC wá ṣàlàyé wípé ọ̀rọ̀ àhesọ lásán ni àti pé irọ́ báláú tó jìnnà sí òótọ́ ni. Wọ́n kàn fẹ́ fi ìròyìn ẹlẹ́jẹ̀ náà dá ìbẹ̀rù ohun ìbòjó sí ọkàn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó ṣe ìdánwò náà ni.
Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé àwọn tí ó ń gbé ìròyìn àhesọ náà kiri fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn àti akẹ́kọ̀ọ́ tí ó jókòó ṣe ìdánwò, àti pé fífi máàkì sórí ìwé ìdánwò náà ṣẹ̀ṣẹ̀ parí ṣùgbọ́n àwọn yóò gbé èsì rẹ̀ jáde ó pẹ́ jù ọjọ́ 4 oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí. Àwọn àjọ náà wá rọ gbogbo àwọn ènìyàn láti kó ọ̀rọ̀ náà dànù sígbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigerian Tribune online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé ṣókí lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe aláìlọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi, mo dúpẹ́, ó dàbọ̀.